Ó ṣeé ṣe kí àwọn gbajúgbajà òṣèré fújì méjì nì tí àárín wọn kò gúnrégé lásìkò yìí, ìyún Alhaji Wasiu Alabi Ọdẹ́tọ́lá ẹni tí ó gbogbo èèyàn mọ̀ sí Pasuma àti Alhaji Táyé Àkàndé Adébísí ẹni tọ́pọ̀ èèyàn mọ̀ sí Tai Currency. Ó ṣeé ṣe kán pàdé ní ìlú Ìbàdàn fún ìgbà àkọ́kọ́ látìgbà tí awuyewuye ti bẹ̀rẹ̀ láàrin àwọn méjèèjì, tí ó sì ṣeé ṣe kí àwọn àáfàá kán bá wọn parí ìjà náà ní ìlú Ìbàdàn ìyún ní ọ̀sẹ̀ tó ń bọ̀. Ẹ rántí pé láti bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn lára òtí roko lára ọ̀rọ̀ ẹ̀dìẹ̀ láàrin àjọṣepọ̀ Pasuma àti Táyé Currency lórí orin kan tí Táyé Currency tó lọ kọ síta, níbi tó jẹ́ kó di mímọ̀ pé láwọn èèyàn kan má ṣe pé òun lọ́mọ Pasuma mọ́ nítorí pé kò tóun bí lọ́mọ, àti pé ọ̀gá lásán ló jẹ́ fóun, tó sì jẹ́ pé ohun rẹ̀ àti orúkọ ẹ̀ tóun jẹ́ tẹ́lẹ̀ kì í ṣe pé nǹkan pàtàkì ni, nítorí pé Pasuma fún rẹ̀ náà òun náà ti ń kọrin bíi Alhaji Abbas Akande ẹni tọ́pọ̀ èèyàn mọ̀ sí Òbésèré. Ọ̀rọ̀ yìí ni Pasuma àti àwọn olólùfẹ́ wọn rí bíi àbùkù ńlá, tó sì jẹ́ pé níṣe ni ọ̀pọ̀ àwọn olólùfẹ́ Pasuma ni wọ́n ń gbógun ti èyí tó jẹ́ kí Pasuma náà kọrin tó fi Táyé Currency wé olóńgbò tí òun tọ́jú láti ilẹ̀, ṣùgbọ́n nígbà tí olóńgbò ẹ̀ tó wá dàgbà tó yó tán, ó bẹ̀rẹ̀ sí ni máa fi èékánná ha òun jẹ. Ọ̀rọ̀ yìí ni Táyé Currency ló tún lọ fi ìbínú fún Pasuma lésì sí, tóun sọ pé bí Pasuma bá tún tó bẹ̀rẹ̀ bá tún sọ irú ọ̀rọ̀ bẹ́ẹ̀, òun yóò tú àwọn àṣírí ẹ̀ burúkú tó wà lọ́wọ́ òun síta. Ọ̀rọ̀ ìlú mà dá àárín àwọn méjèèjì rú, débi pé àwọn àgbà olórin fújì látòrí Alhaji Kollington Ayinla, Alhaji Wasiu Ayinde àti ààrẹ ẹgbẹ́ onífújì wọ́n ń bá wọn dá sí, tó sì ní kí Táyé Currency kó lọ tọrọ àforíjì níta gbangba lọ́wọ́ Pasuma. Ṣá o, láti ìgbà tí ọ̀rọ̀ náà ti ṣẹlẹ̀ àwọn méjèèjì wọn ò mà pàdé ara wọn, ṣùgbọ́n ó ṣeé ṣe kí ọ̀rọ̀ ó yí padà lọ́sẹ̀ tó ń bọ̀, pàápàá ọjọ́ ìṣẹ́gun tí í ṣe ọjọ́ Tuesday ọ̀sẹ̀ tó ń bọ̀, níbi àdúrà ọjọ́ kẹjọ táwọn mùsùlùmí máa ń ṣe fókù, èyí tó ń pè ní fìdáù, tí ìyá olórin fújì tí ìràwọ̀ ẹ̀ ṣẹ̀ṣẹ̀ ń dìde bọ̀ ni tó fi ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣe ibùgbé, Alhaji Tírílẹ́dà Àlàmú, níbi ayẹyẹ àdúrà ọjọ́ kẹjọ tó fẹ́ ṣe fún ìyá ẹ̀. Ẹ rántí pé ọjọ́ Ajé tí í ṣe Monday ọ̀sẹ̀ tó kọjá ní ìyá Tírílẹ́dà ni ó kú, tó sì jẹ́ pé ọjọ́ ìṣẹ́gun tí í ṣe ọjọ́ Tuesday ọ̀sẹ̀ tó kọjá ni wọ́n sìn, ọ̀sẹ̀ tá a wà yìí iná ni wọ́n sìnkú ẹ̀, tó sì jẹ́ pé ọjọ́ Tuesday ọ̀sẹ̀ tó ń bọ̀ tí yóò pọ̀jọ́ kẹjọ tó sì kú ni àdúrà ọjọ́ kẹjọ yóò wáyé, níbi tí ìgbàgbọ́ ti wà pé Pasuma yóò lọ fi ìjókòó yẹ Tírílẹ́dà sí. Ṣá o, nígbà tí Táyé Currency ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí nínú orin tóun náà kọ, òun náà ó mà kí Tírílẹ́dà, ó bá kẹ́dùn, ó kì í, ó sì ní kó ṣe ọkàn ọkùnrin nítorí pé òun mọ̀ bí ikú ìyá bó ṣe máa rí lára. Lẹ́yìn tí Táyé Currency sọ̀rọ̀ yìí ní làwọn èèyàn sọ pé pẹ̀lú ohun tó ń sọ yìí ó ṣeé ṣe kó jẹ́ pé òun náà yóò fẹ́ lọ síbi àdúrà ọjọ́ kẹjọ náà, nítorí ìlú Ìbàdàn náà jọ wà, pàápàá bí ẹ̀gbọ́n Táyé Currency tó kọ lórí fújì ìyàn Alhaji Sulaiman Adémọ́lá tó pè yàn mọ́ sí Kọ̀mí Jackson bóun ṣe ti ṣàbẹ̀wò sí Tírílẹ́dà ní ilé ẹ̀ láti bá a kẹ́dùn.